tí ẹranko bá gbé nǹkan tó jù lọ ó di dandan kó ní lára láti rìn ìwọ̀n. ṣé èmi lè ríran sí tó bá ríran sí mi ẹ jẹ́ kó jẹ́. irú ọmọ wo ni mo jẹ́. ọmọ ajé nìyẹn. ìgbọ̀nsẹ̀ tíntín nílé tí àwọn gbẹ̀gìrì tójú bá kúrò ń bẹ̀ ọkàn lè kúrò ń bẹ̀. kí ló dé pé tí ẹni problem bá ti dé báyìí ọ̀dọ̀ mi lẹ́kọ̀ọ́ máa wọ̀ wá straight kí ló ṣẹlẹ̀. síbẹ̀síbẹ̀ náà àlejò lówó tó bá wọlé tó ní báyìí kéèyàn tètè rí nǹkan fi ṣe kó fi dé mọ́lẹ̀ ni. bọ́ mo fẹ́ kó yé wọ́n náà wípé owó téèyàn fi ń kọ́lé kò ń ṣe owó téèyàn ń dá àmú bí àjọ. nǹkan tó ń ṣe wọ́n yẹn ti wọ̀ wọ́n lára gidi gan kidney failure ni wọ́n ní. kidney. Yes sir. That is the point. Kò kì í ṣe pé mi gangan ni mo ní problem. Torí ìkíní kẹ̀bẹ̀, ìkejì kẹ̀bẹ̀, ẹlẹ́kẹta sùn nílé ó tún ti kẹ̀bẹ̀. You see, the pressure you're giving me over this marriage and introduction issue is getting unbearable. Ṣó ti gbàgbé pé owó mi ló ń ná ni? Owó mi ló ń ná. Ṣó fẹ́ dá mi ní gbèsè ni wọ́n mọ̀ ni? Tó bá kù díẹ̀ kí gbajúmọ̀ fi ṣẹ̀wọ̀n àfọ̀jọpọ́njọ́ ẹ̀ lẹ́yìn òdì. irú èèyàn bíi tiyín báyìí lè máa ń jẹ́ kí orí sún àwọn èèyàn láti máa ṣe. Ẹni tó bá fẹ́ wẹ̀ nínú odò láwẹ̀ mọ́ kì í fìwò wẹ̀ pamọ́ fún odò. ṣé òun mọ̀ kí tí mi bá ṣe bí mo ṣe ṣe ó máa suspect wa ni. ẹ ṣàṣẹ rí ọ̀rọ̀ lù yẹn nìkan rẹ̀ nìkan bínú sí o nǹkan tó ń ju èmi gan lábẹ́ aṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá ṣìyàn yẹn máa ya ni.